tí ìdán mi bá lè tán mọ́ yín lọ́wọ́ ó máa ń dúró bí okó ni. Ọdún tí ìdán mi máa kọ́kọ́ dúró mo sá eré burúkú lọ bá mọ̀ sí mi ni pé mo ti lóko lẹ́gbẹ̀ẹ́ òbò. Ṣé mo pé mò ń tẹnu mọ́ ìdán yẹn mi ì ṣúọ̀ pé àwọn tó nírú ìdán yẹn pọ̀. Ó wà ní òkè òbò mi ó wá dúró lẹ́yọ̀kan báyìí ó gùn síta. Àwọn tí wọ́n witness ẹ̀ wọ́n máa ń béèrè lọ́wọ́ mi tí o bómi kò sí fún public free pé kí lè gùn kí. inú fẹ́ kẹ́ gbọ́ ó sì wà níwájú ẹ farabalẹ̀ gbọ́ o inú fẹ́ kẹ́ gbọ́ ó sì wà níwájú ẹ máa gbọ́. tán kò ń ṣe public toilet torí pé góòdù tọ́lọ̀ ń gbé sínú òbò yẹn fún mi òun ni dán yẹn. ẹ máa gbọ́. ó gùn bí okó ni àwọn tó bá nírú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n máa mọ nǹkan tí mò ń sọ àbí tẹ́ bá ti dógó àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn rí tó máa gún ọwọ́ mi tó bá le tán gbà mí báyìí tí mo bá fi lè jókòó tí bá patọ̀ pọ̀ ó máa gún mi mo máa gàdí jókòó ni tó bá ti le tán mo ti wọ wàhálà nìyẹn ó máa dúró bí okó ni ó gùn báyìí ó gùn sókè òbò mi bí okó báyìí kò ṣe gbogbo èèyàn ló nírú dán yẹn mi ì mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe sí tí bá fi lè ti jókòó tí tán mi ti papọ̀ mọ́ra wọn báyìí mo ti wọ wàhálà nìyẹn mo gbọ́dọ̀ la tán sílẹ̀ ńlẹ́yìn torí ẹ̀ tọkùnrin bá fẹ́ lá mi ìdán yẹn ló máa ń mu ọ̀hún lè ìdán yẹn ló gbọ́dọ̀ gbẹnu sí ló gbọ́dọ̀ máa fa wọn ṣe bọ́ ẹ̀ kí ń gbọ́ ẹlòmíà máa tún tọ́ sóbò mi ni wàá rọ́ tọ́ sí mi lóbò tí ìdán mi bá. ṣé rí àwọn ẹlòmíà ní pé kí náà tó ṣe tí wọ́n á fi play ṣẹ́rẹ́ ni yìí mi bá fídíò ẹni ìbá lò bọ̀ wọ́n lè má like ẹ̀ ṣé ọkọ̀ ìbòdè máa ń sá fún àwọn kọ̀ọ̀kan tó ń pè ní dragging but voice wọn yẹn voice tí mo lò yẹn mo lò ó torí mo rí láti fi kọ́ iná àwọn ẹ̀kọ́ kan lóòótọ́ àwọn ọ̀dọ́ kan wà ẹ gbàgbé pé àǹtí yẹn fi kọ́mẹ́dì sí o àwọn ọ̀dọ́ kan wà tó jẹ́ pé tẹ bá rí wọn bó ṣe máa rí ni lókè òbò wọn ló máa ibi dán yẹn ló máa ń wà bó ṣe máa rí ni kò jẹ́ kẹ́ni òbò wọn kó padé gbogbo òbò kọ́ lẹ́nu yẹn máa ń padé báyìí o àwọn òbò tẹ bá rí tó bá padé àwọn òbò tó máa jábẹ́ wọn òbò wọn máa ń fàìn torí ẹnu òbò wọn máa padé kò ní lanu sílẹ̀ ó máa padé àyàfi lè dọ̀rẹ́ pé bí wọ́n ti fokó ba ẹnu òbò jẹ́ bó sọ fún pé kì í ṣe pé kó tó ń dó ló bòbò jẹ́ but style táwọn ọkùnrin mi ṣe máa ń dó obìnrin ló máa ń fà tó bò fún máa ń bàjẹ́ ibẹ̀ kọ́ ni mo lọ lé ní bí akẹ́sẹ̀ lé ní part 1 mo fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni mo sọ fún yín nínú fídíò kan pé ọ̀rẹ́ mi kan wà pé mo tẹ̀lé lọ já ìdọ̀ ẹ̀ wọn circumcise irú àwa ní ìsìn wọn circumcise èmi ò faramọ́ o kán jáde ọmọ o mi ì faramọ́ ìdọ̀ àwọn ọmọ mi gan mi ò dá kí ni mo ṣe ni pé mo jẹ́ kẹ́nu ẹ̀ kó wálẹ̀ báyìí ọ̀rẹ́ mi yẹn bídọ̀ ẹ̀ náà ṣe máa ń dìde nìyẹn àǹtí yìí kàn fi kàrámọ̀ sí ni wọn parọ́ o ìdọ̀ mi máa dìde báyìí ìgbà mi gọ̀ọ́sẹ̀ gan ọ̀rẹ́ mi ò kí n fẹ́ wọ pàǹtì tó bá yẹ pàǹtì tí ìdọ̀ yẹn bá ti ń kan pàǹtì ẹ̀ báyìí ara máa rìn ni mo tẹ̀lé lọ sí ọ̀dọ̀ dókítà kódà àgbà tó fẹ́ bá gé mo wà ń bẹ̀ tó ń ṣe báyìí olóhùn fẹ́ gé fún wa lára wọn wọ́n jẹ́ ṣe báyìí wọ́n kàn ṣe pé wọ́n gé délẹ̀ tán bí àwọn alábẹ ṣe ń páyé ìgbà yẹn ìgbà tiwa wọ́n gé tán ni ẹni tó ṣàkóso ìbẹ̀bá lábẹ tó ń jáde fún mi yẹn kò ní dáa fún wọn tó bá ti kú wọn ní bọ́ọ̀lù ọ̀hún lé wọ́n máa ṣorí burúkú ni èmi náà mọ̀ wọ́n jẹ́ kí n míìsì kankan ìbò yẹn kọ́ níbẹ̀ kọ́ là ń lọ léni ibẹ̀ kọ́ lánàá káyọ̀ mo ní oògùn tó pé ó lè mú idọ́ mi wù padà ni wàhálà mo fẹ́ mi rárá mo kò sóògùn tó máa ń mú idọ́ wù padà mo ti fi kíní ẹ̀ lájúmẹ́ǹtì oko mo ti fi rájọ́ mi ò tẹ̀lé ẹ̀wù padà bẹ́ẹ̀ kọ́ ni mò ń lọ ẹgbọ́ mi inú kọ́mẹ́dì yìí ẹgbọ́ mbẹ́ ọmọ ẹ tó o bá bí wọ́n ní kẹ́ má circumcise ọmọ mọ́ mo gbà pé kò da accepted àmọ́ ẹ máa bá wọn jó mi ní kẹ́ ẹ jó bòkóbò pẹlẹbẹ o yes ní ìsìn báyìí ògbó gúrúsù àwọn èèyàn tó ń jẹ báyìí o àwọn èèyàn tó ń lo nǹkan fún ṣùgbọ́ mo sọ fún yín pé ìwọ tó gbọ́ ẹ bá pẹlẹbẹ tó fẹ́ kó fẹ́ ní ṣùgbọ́ mo sọ exercise tẹ́ máa ṣe fún yín tẹ́ bá fẹ́ kí n fún yín exercise tẹ́ máa fi ní ṣùgbọ́ ẹ kọ́mẹ́ǹtì sí bíbá mo sọ fún yín àwọn máa ó gbẹnu tọ́lẹ̀tọ̀ àwọn ọmọ mọ́ra wọn náà ni mo fẹ́ kó enjoy ilé ọkọ ẹ̀ ní ìfẹ́ kó kú sórí ọkùnrin òde má ṣe ṣìnà gbogbo nǹkan tẹ́ ẹ sọ gbogbo ọkùnrin kọ́ ló ń ṣe ṣìnà ọkùnrin ibùdó tó bá lọ dúnyàn mí ń ta kó máa sọ fún wọn pé kó máa rántí òwò ẹ̀ báyìí kó máa pa lébi ẹ̀dẹ́bí ni wọ́n máa bá yín sùn ẹ̀ ní make sandy ẹ̀ ní lè ṣe ríngìtò máa dún ibi ẹ̀kọ́ ni wọ́n lọ so iṣu òbò ọmọ ẹ òbò yẹn mi ní kó jó bọ irú orí òbò yẹn idọ yẹn wọ́n bá ṣe kíni wọ́n bá tẹ̀ báyìí wọ́n bá fún mi gbóná wọ́n fi tẹ orí òbò yẹn kó dé tó bá ti ń grow a máa wà báyìí ni a máa wà báyìí lè ṣe máa ń rí àwọn òbò tó máa train bẹ́ẹ̀ yẹn táwọn ọkùnrin bá fẹ́ la wọ́n máa ń fòdà àwọn wọn láàánú
wọ́n máa ń fò dára àwọn jẹ òbò yẹn ni ború òbò àti ẹni sì yìí wọ́n gbọ́dọ̀ máa fà báyìí bàbá gbogbo tó òbò tó pé wọ́n tẹ̀kì ẹ̀dọ̀ ẹ̀ dídọ̀ ẹ̀ tẹ̀ báyìí wọ́n máa ń fò dára ńlá ni wọ́n máa ń fò ibi òtẹ́lì yẹn máa tì bọ̀ àwa wọlé síbẹ̀ wọ́n máa gbé sókè kò lè yí ẹ ò mọ ò jáde bẹ́ẹ̀ sí ṣé kí n máa tún kọ́ yín bá ti tún máa lá òbò ni wẹ́ mi fẹ́ sọ̀rọ̀ jù ó gbọ́nu tán sexology náà lè ti máa lórí YouTube mo sọ fún yín pé orí péèjì bẹ̀ yẹn òkú àtòbò ni ó gbẹ́nu tán sexology mo sinmi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ó gbẹ́nu tán so irú àǹtí ẹni ìsìn kọ́ lọ sí hospital wọ́n kàn oníbẹ̀yẹn máa bá wọn ṣe oníbẹ̀yẹn ṣe ń ṣe wọ́n kàn ra gèdè ẹni pím ẹ ṣe máa lò mí nígbà tó máa ń bímọ ní wọ́n máa ń gé díẹ̀ kó bẹ̀rẹ̀ tó fẹ́ bímọ kó má lọ ti dọ̀bọ̀ ọmọlọ́mọ lójú ọdún náà ọmọ máa sábà kọrí báyìí ni mo kàn fi yẹn ọ̀sẹ̀ nǹkan ọmọ máa sábà kọrí báyìí ni wọ́n máa sábà oníbẹ̀yẹn máa ń ṣe bọ̀ wọ́n máa gbà mí ìgbà tó ní bá fẹ́ bímọ ní wọ́n máa bá gé díẹ̀ ńbẹ̀ wọ́n kàn bá gé díẹ̀ pím sọ ọ̀rẹ́ mi yẹn ó lọ gé kò gé tán o orí ẹ̀ bá gé wọ́n dẹ̀ bá fi kíní sí wọ́n ti fún lábẹ́rẹ́ ṣe gbẹ díẹ̀ jìnnà ó lára àwọn dẹ̀ wà òkè.